aṣọ búrú mo wọ̀ fún láàárọ̀ mo gbọ̀n jìnnìjìnnì mo lọ di kànga nígbà tí màá débẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe bá ọmọ nínú kànga o. ní ọjọ́ yẹn náà. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Nàìjíríà gbà mí o ó ti lẹ́fọ̀ọ́ nínú kànga. bó ló sì débi kànga. ó yẹ mi o ogun mo tàṣùgbọ́n àtẹ ló pè mí àtòbìnrin yìí pọ̀ o ìjà lójoojúmọ́ sì bá mi bẹ̀ ni ó bá mi bẹ̀ inú oṣù tó lọ ló bá mi jà ó sì ti sọ pé tí mo bá rí kí n fara mọ́ ó ní tí mo bá ti rí kí n fẹ́ ìmọ̀ pé bí ọmọ ní ó gbà yọ sí mi ìgbà tó ṣàbẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lọ́tún àtọ̀sí àwọn ọlọ́pàá ní gbogbo àwọn tó ń gbénu lé kí wọ́n kó wọn bọ́ọ̀tà kán gbọ́rọ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ ni àwọn èèyàn ní àwọn ju ọmọ ẹ̀ síbẹ̀ ni ṣọmọ yóò wà wọnú kànga tán yóò tún dẹra rẹ̀ mọ́nú kànga ni ọmọ yóò lè gunú kànga àwọn ju ọmọ ẹ̀ síbẹ̀ ni. Ọbẹ̀ Ata nìyẹn, Ọbẹ̀ Ata TV ilẹ̀ wà yìí eléyìí túkà màmá ó wà yà mí ẹ jẹ́ ká jọ wo ohun tó ń ṣẹlẹ̀ lóde. Let's go there. ẹ kálẹ́ sá o. yes ma. orúkọ yín mà. orúkọ mi ni Ọládépò Aisha o. Ọládépò Aisha láti bo. láti ìlú Ọ̀ní lókè olóró ilé gẹ́gẹ́. ẹ má bínú pẹ̀lú ohun tẹ́ ń gbọ́ ohun torí pé wàhálà ti pọ̀ tí ẹkún bá sì pọ̀ jù ohun àfẹ́ há Ọlọ́run nìkan lè rọ yín lójú yóò sì tù yín lójú yóò tù yín lá. kí ló ṣẹlẹ̀ mà. ẹ ṣe sá o ní ọjọ́ Wednesday múra fún ọmọ mi ọmọ ọdún méjì April 5 ló pé ọdún méjì mo múra fún nílé mo dẹ̀ lọ ṣọ́ọ̀bù tó yàtọ̀ sí ṣọ́ọ̀bù ní skul ẹ̀ wà mo dẹ̀ mọ́mọ́ mi dé skul mo sọ fún wọn ní skul pé mò ń lọ àdúrà o pé tó bá ti close lọ́sàn-án o kọ́ mọ̀ mú ọmọ mi lọ sí ṣọ́ọ̀bù o ó ní ọ̀gbẹ́ni tó máa ń bá mi fi sí tí àwọn èèyàn gbé ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi ibẹ̀ ní kẹ́ bá mi fi ọmọ yẹn sí o ìyẹn àǹtí tó máa ń mú wálé wọ́n dẹ̀ láwọn ti gbọ́ bẹ́ẹ̀ ní sà wọ́n láwọn ti gbọ́ olèmí fi lọ àdúrà o dídé tí màá dé òní mo bá báàgì skul ọmọ mi lunch bag àti bàtà ẹsẹ̀ rẹ̀ lọ́nà ní ṣọ́ọ̀bù o mo ti bá bàbá ọkọ mi náà tó dúró kalẹ̀ pẹ̀lú àwọn bíi mẹ́rin tó káwọ́ lórí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n bí mi pé ibo ni ọmọ wà mo ní àmọ́ mo ní skul mo mú ọmọ lọ skul mo mú lọ láàárọ̀ mo sì ní mo lọ àdúrà mi sì ní kán mo wá ṣọ́ọ̀bù mo sọ wọ́n pé mo lọ prayer pé kán má mú wá kí ló ṣẹlẹ̀ ọmọ kékeré ọmọ bíi 14 years tó ṣàwà ń bẹ̀ ó ní òun lòun fẹ́ lọ pọnmi nínú kànga nídìí kànga àwọn o lòun rí apá lòun rí ẹsẹ̀ lòun rí aṣọ búrò ipa kìíní mo wá ní àhámọ́ mi aṣọ búrò mo wọ̀ fún láàárọ̀ mo gbọ̀n jìnnìjìnnì mo lọ di kànga nígbà tí màá débẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe bá ọmọ nínú kànga o. ní ọjọ́ yẹn náà. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Nàìjíríà gbà mí o ó ti lẹ́fọ̀ọ́ nínú kànga. bó ló sì débi kànga. ó yẹ mi o mo ṣáà ń bẹ̀rẹ̀ pé bó ló ṣe débẹ̀ ọmọ yẹn jẹ́ kó yẹ mi pé dídé lòun bá kànga o dídé lòun bá kànga o kànga ẹ̀ ó ga jù ó fẹ́ ga tẹ̀mí ìyá rẹ̀ lórí ìdúró o ọmọ ọdún méjì kò sí kí sọmọ gíga o kò yẹ mi o tí mo ṣe wá wọ láṣẹṣẹ àrí aláàánú tó bá wà wọnú kànga tó bá wà gbọ́ ọmọ jáde ó dọ̀ ọmọ mi o ó dọ̀kú ọmọ mi o lọ́ba gbé jìnnìjìnnì lóde ilé hospital o nígbà tó ń gbèdé náà ọlọ́mọ ti kú o ó ní ìyẹ̀pọ̀ ti kú o nígbà tó ń dọ̀mọ̀ padà sílé àwọn ọlọ́pàá ti pè wọ́n àwọn police station mi àti pè wọ́n kíkọ́ gbà wá àríwá eléyìí o ó ná dé o ó sì ní obìnrin kan tàjọ wà ní ṣọ́ọ̀bù yẹn kọ síwájú lẹ́tà wí ìnáwó kàmọ́ra obìnrin yẹn lájọ́ tajà kan náà àtàlájọ́ ń tà o ogun mo tàṣùgbọ́n àtẹ ló pè mí àtòbìnrin yìí pọ̀ o ìjà lójoojúmọ́ sì bá mi bẹ̀ ni ó bá mi bẹ̀ inú oṣù tó lọ ló bá mi jà ó sì ti sọ pé tí mo bá rí kí n fara mọ́ ó ní tí mo bá ti rí kí n fẹ́ ìmọ̀ pé bí ọmọ ní ó gbà yọ sí mi ìgbà tó ṣàbẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lọ́tún àtọ̀sí àwọn ọlọ́pàá ní gbogbo àwọn tó ń gbénu lé kí wọ́n kó wọn bọ́ọ̀tà kán gbọ́rọ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ ni àwọn èèyàn ní àwọn ju ọmọ ẹ̀ síbẹ̀ ni ṣọmọ yóò wà wọnú kànga tán yóò tún dẹra rẹ̀ mọ́nú kànga ni ọmọ yóò lè gunú kànga àwọn ju ọmọ ẹ̀ síbẹ̀ ni tá a ṣe sọ bẹ́ẹ̀ lára rẹ̀ gbọ̀n bẹ́ẹ̀ ni ló ṣàǹbù gbogbo wa ipa ìṣòwò lòun ní kọ́ mọ́ jábọ́nù kànga ní abiyamọ kà obìnrin sì ní o oníṣòwò lòun ní kọ́ mọ́ àbúrò lòun jọ mọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń bá wípé tájà ṣe wá sunkún dáadáa ọmọ ẹ̀tọ́ ó tún wá ń tajà lọ́wọ́ ọtí ẹlẹ́mìí ọlọ́run gbogbo èèyàn ló bẹ̀rẹ̀ sí ní bó ṣojú àwọn ọlọ́pàá mi o ó ní gbogbo ló bá bẹ̀rẹ̀ sí ní gbé gírígírí ló bá di kíní lọ́wọ́ àwọn ọlọ́pàá ṣàrẹ̀ sí wọn gbé lọ o lọ́ gbé lọ ní ọjọ́ náà o ilẹ̀kùn géètì wọn tí wọ́n fi gbà wọlé jáǹkì ni gbogbo àwọn aráàlú wọn ló sọ pé àwọn ò sí lé báwọn lọ àdúrà ọwọ́ mi làwọn ọmọbìnrin aráàlú wọn ti romi láti lọ àdúrà o wọn lóhùn nìkan ló kù ládùúgbò o ọ̀kadà tó sì gbé dé látọjà ló gbé mi lọ péyà òun nìkan ló kù ó wá ní ṣọ́ọ̀bù kan tó lẹ̀ ní àti ẹ̀ láàrin nínú ṣọ́ọ̀bù wa
ó ṣẹ̀ṣẹ̀ gbá ni ó ń fọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó rí ọmọ mi gbàtàn mú dé láti sùkúù wọ́n ní iwájú ṣọ́ọ̀bù mi lọmọ mi jókòó sí tó sì ń dá ṣeré wọ́n lọmọbìnrin yìí sì ń fọ ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n ló ń fọ ọ́ lọ́run lọ́pọ̀ mí di kànga tó ń fọ ṣọ́ọ̀bù gbogbo àwọn tó rí iná láwọn lè ṣe aláìrí mi o láwọn lè ṣe aláìpẹ́ òun ló pọ̀ mọ́ mi ọmọkùnrin kan jẹ́ kó yẹ mi pé mo fọmọ mi 200 naira pé kó lọ́ọ́ fi ra kan ọlọ́mọ mi fi dédé ló fi gba ṣọ́ọ̀bù rẹ̀ lọ ó ní àmọ́ nǹkan tó fún ọmọ jẹ́ ó ṣàjọ ọmọ kànga ọmọ ti kú nísìnyí ọmọ pọ̀ fóòmù ni ọmọ pọ̀ fóòmù àti gbé lọ mí o àti gbé kéèsì dọ̀ mí ó ti bá mi lérí ó ní tí mo bá ti rí kí n fara mọ́ agbé kéèsì lọ mí nígbà tá a dọ́ mi àní kán bá wa rìfà kéèsì bó ṣe ń ṣe kán bá wa gbé kéèsì lọ pé kán bá wa fi ọwọ́ òótọ́ mú ọ̀rọ̀ yẹn àwọn la fi gbé wá sí Yàgànkù ó sì ti transfer ọ̀rọ̀ yẹn wá sí Yàgànkù látànà níbi tí mo tún ti ń kọ statement ní Yàgànkù kò kúkú mọ̀ pọ̀lọpọ̀ lójókòó lọ́kàn tó ń wọ òun ẹ̀yìn mi lójókòó sí ọlọ́tún ọjọ́mọ́ mi pọ́ náà mú mi ọlọ́tún ọjọ́mọ́ mi pé kò sí tí mo fẹ́ ṣe pé òun ti ṣẹgbẹ́ o ọlọ́pàá yẹn tí mo ṣe wọ̀nyí tó tún sọ fún mi pé mo parọ́ mọ́ òun tí mo ṣe wọ̀nyí tí mo bá sọ̀rọ̀ pé tó bá nígbàjọ́ àwọn ọlọ́pàá mọ́ tì pé máa lẹ̀kan mọ́ olóhùn lẹ̀kan mọ́ gbàdá ló ṣojú fún kòkó sunkún kò ṣe kankan o ọlọ́pàá yẹn wá dìde gbogbo tó ṣe ṣe làwọn rí ọlọ́pàá Yàgànkù ni obìnrin ni ó ní gbogbo tó ṣe ṣe sí mi tó rọjú tó rárá tó rájú mọ́ mi tó ṣe gbogbo ẹ̀ làwọn rí kò mọ̀ pé àwọn wo òun ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹgbà mi má jẹ́ kí ìyà jẹ mí gbé o àkọ́rí ọ̀la mi ni òun nìkan mo wá kọ́ bí o òun nìkan ni mo bí o ẹgbà mi o ọlọ́pàá mọ̀ mi o ọlọ́pàá mọ̀ mi o nígbà tó sì bílẹ̀ rẹ̀ já ní police station kọ́tọ̀kọ́tọ̀ ló ń wí o ó ní àwọn kan gbẹ́bọ sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù òun ó ní àpàdé òun làwọn agbẹ́gbẹ́sẹ̀ tó rí ẹ̀ ló fi podidi ọmọ ẹgbà mi o ọlọ́pàá mọ̀ mi o a sì rí pé àwọn ọlọ́pàá àwọn ọ̀fọwọ́ tó ṣe kán bá fọwọ́ mu ló jáwọ́ gidigbo. kí ló kọ ẹni tẹ́ ń sọ yìí gan. Ṣọlá Àgbòmejì ní gbogbo ayé mọ̀ sí ládùúgbò nígbà tá a dé police station ó ti yórúkọ rẹ̀ padà sí Ṣọlá Ìbídàpọ̀ ló tún lóhùn jẹ́ ní police station Ṣọlá Àgbòmejì olóúnjẹ ládùúgbò nígbà tá a dé police station ó ní Ìbídàpọ̀ ló kọ òun Ṣọlá Ìbídàpọ̀ ni o ẹgbàá wa ọmọ Ìjẹ̀bú ni o. àkọ́kọ́ ni pé tí kéèsì bá ti dé Yàgànkù ẹ̀yin lè máa wò pé bóyá ó lè sílò wọn ní fi ọwọ́ yẹpẹrẹ mú tí kéèsì bá ti dé Yàgànkù ìdájọ́ òdodo ẹ̀ bá ń bẹ̀ a jẹ́ pé tó dà pé jẹ́ pé ọmọ bá kó bẹ̀ fún rẹ̀ kálọ́mọ kó bẹ̀ kò lè ti kànga ọmọ mi ọlọ́pàá kan lára kò lè ti kànga àkọ́kọ́ tí ẹ̀kan bá fẹ́ wo kànga tó bá tiẹ̀ tí wọ́n kọ́ pa akílétọ́ sí kànga ilẹ̀ tó bá ti tẹjú mọ́ yóò ti mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀ ábà ń torí ọmọ ọdún méjì Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn tó wà ní òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀ Ọlọ́run fojú wọn hàn. àmín o. a sì mọ̀ pé ìdájọ́ òdodo yẹn rí ẹlẹ́dàá ọmọ yìí ò ní sùn ẹlẹ́dàá ọmọ yìí ò ní sùn á rí ìdájọ́ òdodo gbà lórí rẹ̀ kí ló kọ ọmọ yìí gan. Ọládépọ̀ Sàlámù ni o. ọ̀gá pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ń lọ ilé ìbáyà bí ẹ máa lọ ẹ gba nọ́mbà Ọlá tó bá dàárọ̀ la á jọ pàdé ní Yàgànkù á jọ pàdé ńbẹ̀ á sì rí ìdájọ́ òdodo ẹ fọ bó lẹ́yìn ṣe jẹ́ ẹ wá jókòó ẹ dìde ẹ jẹ́ wọn sọ̀rọ̀ ẹ dìde. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. ẹ ra mà. torí mi ò rí irú eléyìí rí rúmà yẹn. ẹ bá ń súnmọ́ dára díẹ̀. torí rúmà yẹn níjẹta mo bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ bí mo dẹ̀ ṣe dé tí wọ́n ní ọmọ kú bẹ́ẹ̀ ni sọ wípé òun ti pò ń ti pa nìyẹn. bẹ́ẹ̀ ni ó ń lérí ó sọ bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ tí ń lérí ní police station lánàá ṣẹ́jú ọmọbìnrin ọlọ́pàá wúmà yẹn sara báyìí ṣẹ́jú ẹ̀ ló fi ń họjú lọ́dẹ̀ tí ń nawọ́ báyìí nínú pé òun ti pa nìyẹn ní skáàpù bó ṣe pọ̀ ọmọ yẹn ní skáàpù ẹ̀ ní police station àwọn ọlọ́pàá kí wọ́n jọ nítorí ìtọ́lọ́run lóòótọ́ máa ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àmọ́ lẹ́nìí ìtọ́rú mi lójú bẹ̀ ni pé ọlọ́pàá gbé e wálé. mo ń bọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ rí ìdájọ́ òdodo pẹ̀lú ògùn Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ yìí náà mo sọ lọ́la àjọdé Yàgànkù lọ́la ni a sì mọ̀ pé àwọn ọlọ́pàá Yàgànkù àwọn èèyàn dáadáa ni wọ́n sí a lójú ọ lè máa ṣe àwọn iṣẹ́ míì kí ẹ mọ̀ pé àbí wọ́n ṣe kankan àbí wọ́n ṣe bákan wọ́n ṣe bákan òdodo ni wọ́n tẹ̀lé ẹ sì rí ìdájọ́ òdodo ó jẹun tó bá ti lọ́wọ́ ń bẹ̀ kò ní lọ láì jẹ́ pé ìdájọ́ òdodo ké lórí òun náà ẹ dìde ẹ lọ bá Ọláńta ká lè gba nọ́mbà rẹ̀ ká lè mọ̀ bá ṣe rìn lọ́la ẹsẹ̀ ó ti tó. ẹ wo ọmọ yìí ọmọ ọdún méje ẹ wo kànga tí wọ́n ní ó kó sí o sọmọ eléyìí tó lè dá kànga yìí gùn bí ìbá ṣe pé wọ́n mọ ọmọ wọn jù nù kànga ni ẹ wo kànga bó ṣe ga mo rí pé lẹ́ẹ̀kan kànga yẹn ẹ rí gíga rẹ̀ bó ṣe tó ẹ wo gíga rẹ̀ ẹ wo gíga kànga ẹ wo ọmọ tó lè dá kànga yìí bí ìbá ṣe pé àwọn ìka àwọn abatẹnijẹ́ àwọn ọ̀dájú èèyàn ni wọ́n mú ọmọ yìí ni wọ́n jù nù kànga
wọ́n máa ṣe ògo Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ kankan sì ní lọ láì jìyà. mo mú orúkọ ọmọkùnrin kan wá ní Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí. Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí. olóporúkọ rẹ̀ fún wa. ní alẹ́ ọjọ́ Friday ní inú oṣù tó lọ a ṣe program lọ́wọ́ ní church ni ó dẹ́dì ó ní àti Ìjẹ̀bú Mùṣín ló ti wá pé ká ràn òun lọ́wọ́ pé ogun ló lé òun wá sí Ìbàdàn bíbà wípé ìlú àwọn náà ti pa ìyá òun àwọn ẹ̀gbọ́n òun wọn jà mọ́ kan níbi tí ogun lé wọn dé wípé òun fi ní bóyá ká tẹ́wọ́ gba òun ká jọ ká ràn òun lọ́wọ́ bóyá yé òun lè gbọ́ ní bíbà bá dẹ̀ sọ wípé kó lọ sí police station tó wà ní Agugu wọ́n máa fún un ní ibi tó máa sọ sí pé tó bá ti di ní àárọ̀ ọ̀la kó wá sí church àlera yìí sọ̀rọ̀ dáadáa nígbà dẹ̀ di ọjọ́ kejì èmi ti ń sun program lọ́wọ́ ni wọ́n bá dẹ̀ jí mi pé ẹnìkan béèrè mi ló bá dóhùn mo ṣe attend sí nìyẹn ó dà ṣé o lè pe ìkànnù àwọn ẹ̀gbọ́n ẹ̀ ká bá wọn sọ̀rọ̀ ká lè mọ̀ wípé lójútọ́ nìkan tó ń sọ ó dẹ̀ pé àǹtí ẹ̀ ó ní fún gan-an àti òun gánṣẹ́ ẹ̀kú ni nínú ìbejì tí wọ́n bí ìkànṣẹ́ ẹ̀kú ni bó dẹ̀ ṣe pé sísá ẹ̀ ìmìdílé tí wọ́n pè kọ́ mo já fún yẹn gbà lọ́wọ́ ẹ̀ mo bá sísá ẹ̀ sọ̀rọ̀ àǹtí ẹ̀ ní tí mo níṣẹ́ mọ ẹni tó ń jẹ́ Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí wọ́n lábúrò àwọn ni wọ́n láwọn rí láàárọ̀ yìí gan mo ní side bulletin sọ̀rọ̀ wọ́n ní Ìjẹ̀bú Mùṣín mo rí pé ọ̀rọ̀ ẹ papọ̀ mọ́ nǹkan tó sọ. tó mo sá sọ fún ẹ ṣe é mọ̀ dáadáa torí Ìbàdàn ló wà báyìí a ràn lọ́wọ́ nígbà tó sọ wípé òun nídìí ràn lọ́wọ́ chọ́ọ̀chì wa ló dẹ̀ wà báyìí o wọ́n bá ní ká bá wọn ràn lọ́wọ́ wípé ìfúgà wọn ríra láàárọ̀ torí ìkànnù wọn mọ àwọn táwọn bí ìkànnù wọn ṣàìsì wípé ọ̀fọ̀ rẹ̀ làwọn ṣe ní ọwọ́ báyìí èmi àti mọ́mì mi dẹ̀ rí i pé kò yàtọ̀ sí ọ̀rọ̀ tó bá wa sọ kódà a máa gba nọ́mbà yín ṣùgbọ́n ó máa wà pẹ̀lú wa for now làbá dẹ̀ ràn lọ́wọ́ nígbà tó máa tó bí ọ̀sẹ̀ méjì èmi ní ọjọ́ Monday mo bá ní Monday ọ̀sẹ̀ tó lọ yìí mo wà lórí ọ̀kadà mo lọ síbi iṣẹ́ nígbà tí mo dẹ̀ débi iṣẹ́ ọ̀kadà gò tiẹ̀ tí gbé mi dé bẹ̀rẹ̀ tí mẹ́sẹ̀jì ẹ̀ ti wọlé. mẹ́sẹ̀jì Àbáyọ̀mí WhatsApp voice note ẹ̀ dádì ẹ̀rì ẹjọ́ má bínú òun ti ṣàṣemọ́ṣe kan òun ti kó owó nínú àkáǹtì mọ́mì owó yẹn dẹ̀ pọ̀ o. ní ọjọ́ mélòó. ní ọjọ́ Monday. àbí ọ̀sẹ̀. kò tí lò kọjá ọ̀sẹ̀ kẹta inú ọ̀sẹ̀ kẹta ló wà ló bá dẹ̀ sọ pé òun ti lọ hándì síbi kan báyìí o owó yẹn dẹ̀ pọ̀ o tóun bá ti rí owó yẹn òun máa dá owó yẹn padà. fún wọn padà. wọ́n á sẹ́ni fọ́sùn náà sí pé ó ti bá kárí àyà yìí jẹ́ kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn kò sí lọ́ọ̀ láìmọ̀ láti gbà yẹn immediately mo pe wife mi ẹ lò ó níbo la Ọlọ́run wà ní church ó yá lọ gba ATM mọ́mì lọ chẹ́kì àkáǹtì wọn ó ló ti kó gbowó àkáǹtì mọ́mì ó dẹ̀ ti kó owó dádì náà lọ gbowó yẹn sáà ń lọ 4 million. lọ́nà òwú báwo ló ti jẹ́ nígbà tá a wá pé 4 million. bẹ́ẹ̀ ni owó tó jí 2 million plus nínú àkáǹtì mọ́mì gbogbo yòókù àkáǹtì dádì. so nígbà tí. bó ló ṣe ní access sí àkáǹtì wọn láàrin ọ̀sẹ̀ mẹ́ta. àwa pe báńkì àpàwọn customer care wọ́n ní sporting bet ni ó fi kó owó wọ́n ní aviator ló fi ń play sporting bet ló fi kó ló ti fi kó owó yẹn wọ́n ní àwọn òní traces wípé ATM ni ó fi gba owó. bó ló ṣe ní access sí ṣé fóònù ó ní access sí fóònù wọn ni àbí báwo. ní tí ò yé mi nìyẹn. because àbí ATM card wọn. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n láwọn gba fóònù àwọn lọ́wọ́ ẹ̀ ní alẹ́ ọjọ́ Sunday ọjọ́ olójóró ó dà pé Saturday lálẹ́ ọjọ́ Saturday wọ́n náà ká fóònù àwọn mọ̀ ní ọwọ́ wípé àwọn gba fóònù àwọn lọ́wọ́ ìpè kí ló fi ń ṣe nǹkan ẹ̀ka tí mo bọ́ ti mọ́mì bọ́ wọ́n ti fún un ní ATM dádìrì pé kó lọ bá fi withdraw wá. 4 million láàrin ọ̀sẹ̀ mẹ́ta sóhun ni. bẹ́ẹ̀ni. Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí n tó pe rẹ̀ nìyẹn ó dẹ̀ ti sá lọ báyìí. tẹ́ ẹ̀kan náà ló ta gbogbo kí abó ti ń ta ó ti play ẹ̀ díẹ̀ bí wọ́n ṣe ń gbé rẹ́kọ́ọ̀dù yẹn wá. àtìgbà wo ló ti bẹ torí ẹ máa gbé déètì wá. ní alẹ́ ọjọ́ Sunday mọ̀júmọ́ àwọn POS tó wà lérí ọ̀dọ̀ wa wọ́n ní ẹ̀mẹ́rin ló wá wípé kí wọ́n bá wọn kán bóun ṣe transfer 200k lẹ́ẹ̀mẹ́rin wọ́n ló máa mú ATM blue kan wá ó dà pé òun ló ní ATM yẹn. mo dẹ̀ sọ fún yín mo ní èèyàn wá sí ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ wá láti church tí ẹ lè wá pé àbíkẹ́ wá bá mọ́mì ó gbá wọn náà ní 100,000 naira báyìí ó gbọ́ 100,000 lọ́wọ́ tí wọ́n náà lọ báyìí ó gba 60,000 lọ́wọ́ obìnrin kan náà tó jẹ́ POS 160,000 ló gbá lè rí à POS báyìí lọ́dọ̀ wa. sísítà rẹ̀ yẹn tẹ́tí wá pé sísítà rẹ̀ yẹn náà. ààrùn ti gba nọ́mbà wọn lọ́wọ́ ẹ̀. ẹ mọ̀ pé tíyàn bá ní access orí fóònù tíyàn ti ń gba alert tó bá dẹ̀ ní ATM lọ́wọ́ tó bá kọ́kọ́ wọ́n á send pin sórí fóònù yẹn.
OTP code nǹkan kan tó ń mú lórí fóònù wọn nìyẹn. OTP yẹn ló ń lò tó bá ti dé káàdì kan wọ́n send OTP sórí nọ́mbà yẹn. nọ́mbà ara káàdì yẹn ló fi rẹ́gísítà sporting bet yẹn ó fa gbogbo yẹn lọ. ṣé wọ́n jọ ń sùn àti mọ́mì ni. a jọ ń sùn ní church gbogbo àjọ sùn church ni. ẹ̀sìn kò wá ní fóònù tiẹ̀ ní bó ló ṣe dá ọ̀sẹ̀ mẹ́ta tó sáyé smartphone ló wà lọ́wọ́ ẹ̀. tó sáyé ní access sí fóònù wọn. in fact kò yẹ everybody. ó mú fóònù mọ́mì dání ó máa mú fóònù mọ́mì dání. ó lè ṣe láì dájú wípé sísítà yẹn gan náà wọn ò jọ máa mọ̀. tí ò yé wa nìyẹn. àwọn yẹn ń ná kéè jẹ́ kí wọ́n ti jọ mọ story tọ́jọ́ fẹ́ sọ wọ́n jọ mọ story yẹn dẹ̀ máa kò dẹ̀ ní yàtọ̀ ó dẹ̀ máa jọra wọn. àti ẹ suspect ara because ó tún wà lóyà. lọ́sẹ̀ mẹ́ta. ó ní ẹ̀bùn ó máa ń kọ orin olórin ẹ̀mí ni. so ìyẹn gangan kò jẹ́ ká lè fura pé ó ní àwọn nǹkan yẹn lọ́wọ́. Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí ló pe orúkọ ara ẹ̀ fún wọn bóyá bẹ́ẹ̀ wá lórúkọ rẹ̀ bóyá bẹ́ẹ̀ kọ́ o wọn mọ̀ láti gbà yẹn sì rí nọ́mbà rẹ̀ lọ mọ́. nọ́mbà rẹ̀ ò lọ mọ́ ó ti yọ. WhatsApp ẹ̀ náà ò ṣiṣẹ́ mọ́ wà active mọ́ láti gbà náà. wà active mọ́ ara Ìjẹ̀bú Mùṣín ló dẹ̀ lóun ti wá. kí kò máa rọrùn ní 2020 ọkùnrin tó ta mọ́tò rẹ̀ kan 600,000 tó sì kónú báǹkì ó tẹ̀ pé àwọn tó máa ń gbé àwọn ní iyọ̀ ni wọ́n gbélé ọmọ tó kọ́ ní ránṣẹ́ lọ ó sì gba káà lọ́wọ́ ẹ̀ wọ́n gba ògùn owó tán. tí mo jẹ́ fẹ́ sọ ní pé ní 2020 ló fi jẹ́ pé kéèyàn máa gbà yàn lé ńgbà míì àfikọ́ náà wọ́n ṣàánú yàn. àwọn ọmọbìnrin kan kì má dà kọ ó sàn sùn káàkiri wọn bá mú wá ọ̀dà lẹ́yìn ṣàánú ẹ̀ sá máa bọ̀ lọ́dọ̀ tèmi kó máa gbé pẹ̀lú mi. aláìmúyẹsẹ̀ bí ọmọ mi tán ni ọmọ tí ò ti lò bí oṣù mẹ́ta ọmọ yìí ó sì ọmọ yìí dá pọ̀ ní máa ń ṣe my mummy my daddy mi náà ń kó mọ́ra ó bá di pé ó bá di ìrọ̀lẹ́ yóò bá lọ lé ó bá ní òun pọn ọmọ pé kóun ṣe tètè ilé wa jẹ jìnnà sí ṣọ́ọ̀pù ńgbà náà èmi ti wà níbi iṣẹ́ ọmọ tó dé kò tó dé ó sì pọn ọmọ oṣù mẹ́ta ó ti pọn lọ ó ti gbọ́mọ sá lọ ó wá jálẹ̀ bóyá lẹ fún àbálẹ̀ wẹ́ẹ̀dì táà ń ṣe kọ́kọ́rọ́ alátẹ lọ́wọ́ ní dùgbẹ̀ lọ́dún náà lọ́hùn kíá ara mi ti tutù mo ṣe pé olówó mi ní ẹ̀sà báyìí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bá ẹ wo ọmọ kan wọ́n bẹ̀rẹ̀ sí ní apẹtẹ láti lọ bá ọmọ ó kó aṣọ ọmọ yẹn ó kó àtíkè ó bá gbogbo aṣọ gbogbo nǹkan ló kó bó ṣe ó ti lọ tẹnu ṣọ́ọ̀pù ó ti sùn tí aago mọ́kàn bí aago 12 ọlọ́run tó la tó rí ní tí mò ń sọ bẹ́ẹ̀ ni wípé kì í ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi sábà fẹ́ kéèyàn sóore fún tó tẹ́lẹ̀ ṣe fún kó máa bá tiẹ̀ lọ bọ́ kéèyàn gbà sọ́dọ̀ tó bí ẹ̀yin ní éèmù dáadáa lẹ́ fi sóore fún. àbí wípé kò sálejò ní Ísírẹ́lì. àlejò ti pọ̀ ṣùgbọ́n òun yá ó ní àníyàn bú ṣe rí ẹni tí ó tún pè yẹn gan kò súnmọ́ kò irú yẹn bẹ́ẹ̀ yẹn kò lè ó lè má jẹ́ ó lè jẹ́ pé àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ náà ni tẹ́kẹ́ pé tán tẹ́ pé story yẹn wọ́n ti jọ mọ̀ ọ́ tó bá ti lọ bòmí náà the same story náà ni ó sọ. ojú ẹni tẹ́ ẹ wo yẹn ẹ máa bá wa ṣí ààrẹ ó ní Ìjẹ̀bú Mùṣín ilé òun ti wá àwọn ibi tó wà báyìí o ẹ lè kẹ́fì ẹ sì lè kófìrí rẹ̀ Àbáyọ̀mí ó lè kókọ̀ mí fún yín ṣùgbọ́n kan tó pè fáwọn Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí ó wọlé ìjọsìn pé kí wọ́n ṣàánú láàrin ọ̀sẹ̀ mẹ́ta ó ti gbé owó tó tó 4 million naira ó ti gbé sá lọ ó ti fi ta tẹ́tẹ́ ó lè ti wà ní Ìjẹ̀bú Mùṣín padà kò síbi tí ò lè wà ó lè sákò nípínlẹ̀ Ọ̀yọ́ kó tún lọ ìpínlẹ̀ míì tẹ́ ẹ bá ti rí ojú yìí Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí ló pokọ rẹ̀ ó ti gbé olówó sá lọ o Ọlọ́run ṣe ní rírí ìmọ̀ lókùtù pẹ́bẹ̀ǹpẹ̀bẹ̀ ọmọ lóyún sínú yèyé bí síta inú kànga ni wọ́n ti ń rí apá àtẹ̀sí ọmọ yìí o tó ń lè fò téńté lórí omi orogún òwòrè o gbogbo ọmọ Nàìjíríà nítorí òwú òsì ju ọmọ ọdún 2 sí kànga abiyamọ sì ni wọ́n náà òwú burúkú leléyìí gbà ọ̀rẹ́ sọ ọmọ ọ̀rẹ́ rẹ̀ sínú kànga èyí wà lẹ́ni ò sí nǹkan Elédùmarè má jẹ́ ká rìnà pàdé irú àwọn eléyìí láyé Alhaji Oríyọmí ẹ̀kúṣẹ́ ọpọlọ o Elédùmarè tó ti wà pẹ̀lú yín láti ilẹ̀ yóò túbọ̀ máa wà pẹ̀lú yín lọ ni ẹ̀yin tèmi akú àtàárọ̀ o thanks for watching.